ṣé lóòótọ́ ni wípé Rukayat Gawat ó ti kú? Bí mo ṣe ń bi yìí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àwọn èèyàn ń bi mí kákàkiri tí wọ́n ń kọ́mẹ̀ntì tí wọ́n ń pè wípé ṣé lóòótọ́ ni Rukayat Gawat ti kú? Ìgbà wo gan ni bàbá Rukayat yìí ẹni tí a mọ̀ sí Gawat tó jẹ́ pé olólùfẹ́ èèyàn tí wọ́n ń gbé ẹ̀sìn mùsùlùmí lárugẹ nínú prógráàmù wọn òun ni wọ́n jọ lọ ń pè tẹ́lẹ̀ èyí tó tún wá ṣẹlẹ̀ ní eléyìí tó jẹ́ ọmọ wọn ìyẹn Rukayat ti wá ní agbára o. Gbogbo àwa tó jẹ́ wípé àgbàgbọ́ òun ni mo ṣe mú fídíò yìí wá ká lè wò dáadáa. Eléyìí ni ilé Rukayat Gawat tí gbogbo àwọn olólùfẹ́ àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ tí wọ́n wá ṣe ìkẹ́dùn fún. Ẹ jẹ́ ká farabalẹ̀ o, ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ tí wọ́n sọ nípa ikú òjijì yìí. Ikú òjijì yìí dẹ́rù bà gbogbo àwọn èèyàn wípé ó ṣe jẹ́rú àsìkò yìí ni Rukayat Gawat tún máa lóun kú, ó ní agbára o. Ṣùgbọ́n kò sẹ́ni tó wáyé tí ò ní kú. Gbogbo ẹni tó wáyé ẹni ká ṣayé eré, ẹ jẹ́ ká ṣiṣẹ́ eré o. Kò sẹ́ni tó wáyé tí ò ní kú. Rukayat Gawat ó ti kú o. Ó ní agbára, ó ní arambara. Ẹ jẹ́ ká wá farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ àwọn nǹkan tí àwọn tí wọ́n wà níbi ẹ̀yẹ ìkẹyìn yìí tí wọ́n ń ṣe fún Rukayat Gawat. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn kọ̀ọ̀kan díẹ̀ nípa irú ikú òjijì tó ṣẹlẹ̀ yìí. Lágbára Ọlọ́run ikú òjijì ò ní wọlé tọ̀ wá tọmọtọmọ. Èmi arambara òun ni mo ní kí n sáré má ṣeré ilé ìwá ká lè fi sọ́wọ́ òsì nítorí wípé àṣé lóòótọ́ ni ẹ̀dá máa ń kú dànù. Ní kú dànù lágbára Ọlọ́run. Rukayat Gawat gbogbo ibi tó bá dojúkọ ilẹ̀ rẹ̀ ni o. Ó yẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ikú òjijì eléyìí tó pa Rukayat Gawat. Ó yẹ jẹ́ ká gbọ́. Ó yá. Wọ́n ti kírun sí gbajúgbajà olórin Mùsùlùmí, ti kírun sí lára tán báyìí. Ohun tí ó ṣẹ́gun náà ni pé wọ́n gbé òkú ẹ̀ lọ sí ìlú Ìjẹ̀bú Ayé pé ibi tí wọ́n yóò ti lọ sí ní ìpínlẹ̀ Ògùn. Òun náà lẹ́rí tí àwọn èèyàn sunkún tí wọ́n bara jẹ́ yìí lápá àwọn olórin ẹgbẹ́ àwọn olórin Mùsùlùmí. Òun náà ni wọ́n péjú pèsè sí ilé ní láti báni lálò láti ṣe ẹ̀kẹyìn fún gbajúgbajà olórin Mùsùlùmí yìí tí ó ṣàìsí lónìí ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2024 yìí. Ọlọ́run bá kí ó bá fi oríjì kó bá tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀. My name is Abba Abdul, so people call me Marathon. When you first heard this sad news, how did you feel? I felt very shocked because she's my police, and people always call her. Assalamu alaikum. Ẹ kú ara fẹ́ra kù. Ọlá ṣàforíjì fún wọn. Ẹ kú àtẹ̀mọ́ra.
Yes, sir. Alájà ẹ kú àtẹ̀mọ́ra. Yes, sir. Ẹ ṣé, sir. Ah. Assalamu alaikum. Àwọn ọkọ rẹ̀ yan. Ilé tó ṣẹlẹ̀ yìí, ilé fẹ́ sọ fẹ́ ilé sọ bára. Since I got to the mouth, bẹ̀dá kan ọmọ bẹ́ẹ̀ náà ní gbígbọ́n náà jẹ́ kọ́dún ojú sí ẹ̀yàn kọ̀ọ̀kan tí ó ṣàgbà kù ṣàlájà wà lókè àti ìgbà wàtọ́ lọ́mọ àgbà Àmì ọ̀ṣẹ́. Assalamu alaikum. Ẹ kú olóyè sá, ọlá ṣàforíjì fún, ọlá ṣàforíjì fún, ọlá ṣàforíjì fún. Alhaji Usama ni fúnra wọn tí wọ́n súnmọ́ Alhaji Gawat nígbà tí wọ́n wà ní ayé. Tààrọ̀. Adéṣúná ṣe máa ti gùn. O ti lọ bá tẹ̀lé mi. Ó mà ní agbára. Ṣó dáa báyìí? Ẹ jẹ́ ká ìsátẹ̀ láwọn. Àyà, ẹ kí lọ fún àmì? Nínú ọmọ ìṣàlá. Àwọn tó jẹ́ èèyàn náà ní ẹ̀rí tí wọ́n ti ń wọlé lókè tẹ́pẹ́ àwọn náà ti ń mọ́ra. Ṣé sáré bí ọtí ráyè ń bí o? Mo ti ráyè. Àwa máa tẹ̀lé brọ́dà. God bless you, my brother. God bless you. Ẹ ṣeun. Akọ́rọ̀ èèyàn. Ẹ̀yà, we go together. We go together. Ẹ̀yin kẹ́hìn wá káàkiri àgbáńlá ẹ jẹ́ kí a lọ sílùú Ìjẹ̀bú Ayé pé báyìí. Ẹ máa bá wa ká lọ ní ibi tí wọn yóò sin Alájà sí Alájà Ruqayyah Gawat aya Oyefeso. Salamu alaikum. Àmọ́ kọ́ ni sá. Ilé ìlú ṣẹlẹ̀ yìí tó ẹgbẹ́ àtẹ̀mọ́ra àwọn ẹbí àwọn ará àti Muslim Islamic community. Gbogbo èrò tẹ́ rí ń bì torí kọ́lá jà ń ká dànù ó dá sọ́mọ tó dá fẹ́gbẹ̀rẹ̀ ó dánú ẹbí ẹ̀ ẹlòmíì ti gbọ́ báyìí láti gbogbo ojú ọ̀dà kò ṣe pàtì ni ẹ ṣáàjà ṣe dáadáa fọlọ́dẹ̀ bá. Ó lọ́kọ ó lọ́mọ ó lẹ́bí ó lára ó tún láwọn ọ̀rẹ́. Bismillahirrahmanirrahim. Kul huwa Allahu ahad Allahu samad lam yalid. Alága Latifa, salamu alaikum. Ọ̀dọ̀ orúkà náà mo ti kọ́ pàdé yín first time. Kí làwọn ṣe gbẹ̀yìn àti alájà yìí? Alájà Ruqayyah ti àwọn ọ̀tọ̀ òkè. Bí mo ṣe máa ń pè é, jẹ́ ọ̀rẹ́ sí àti ọmọ ìyá ní ìsìlá. Ó dẹ̀ jẹ́ èèyàn tó dáa gan. Ọlọ́run àforíjì wọn. Ọlọ́run àforíjì wọn. Ẹgbẹ́ olórí. Wọ́n tó wà ní ẹ̀yìn. Salamu alaikum. Salamu alaikum. Amọ̀kọ́ orin yẹn sá. Mo rí pé ọ̀kan láwọn tí wọ́n súnmọ́ olórin Muslim dáadáa ní kẹ máa bá wọn ṣe àtòkò orin. Alájà Ruqayyah bó irú èèyàn wo ni wọ́n bá yé wọn. Ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. Ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. Tó ẹ jẹ́ kí a lọ sí ìlú Ìjẹ̀bú Ayé pé gẹ́gẹ́ bí a sọ Ọlọ́run kó gbà fún àwọn. Salamu alaikum sir.
láti tẹlifíṣàn Alóore sà mo rí pé ẹ̀yin lè ṣe tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá sà mo rí pé ẹ̀yin lè ṣe kò kárí wọ́n ṣe ṣètò mẹ́ẹ̀ eléyìí sà kí lè rí sọ sí. a rí nǹkan sọ sí n táwọn fi rí nǹkan sọ sí ni pé Al-Qur'ani sọ pé bisimilahi rahman rahim izaja ajaluhum la yastakhiruna sa'atan wa la yastaqdimun àsìkò tí òun Ọlọ́run ti kọ́lẹ̀ bájáde yìí máa jálù tó bá ti tó kò ní bí ìṣẹ́jú kan kò dẹ̀ ní ìṣẹ́jú kan ó bá wa lójijì ó dùn wá torí àwọn wo bí ẹni tó sì ní ọjọ́ kí. Láyé Ọlọ́run mo ti gbé gba wájú yín Ọlọ́run ti gbé gba wájú ìjọ tí kálukú máa kúrò láyé ìjọ tá ń bọ̀ lòun ti parí ẹ̀ so tàbá wa dé yẹn táwọn ṣe wá wò pé bákan ni Ọlọ́run yà títí di ìjọ tí yẹn máa dákẹ́. orúkọ yín sà. èmi Alhaji Abdullahi Mustapha chief imam Surulere. salamu aleykum sà. bisimilah sà. Alhaji bisimilah. so ẹ̀yẹ̀ wa tí ẹ wọ̀ àmọ̀ pàlẹ́ níjẹ̀bú ayé pé níbi tí ètò àti máa tẹ̀síwájú salamu aleykum kọ́lọ́ba kí ó bá foríjì o kó tẹ̀ sí afẹ́fẹ́ rere inshallah salamu aleykum. Amin. níbi náà ni ilé ìkẹyìn tí wọ́n fẹ́ sin Alhaja Rukayat Gawat aya Orífẹ̀sọ̀sí tí àwọn olórin ẹgbẹ́ wọn bá débí kálukú náà ni ó ti ń parọ́ lẹ́wẹ́ ṣe lé pé òjò ti ń rọ̀ báyìí kálukú náà ni ó ti ṣẹ́ lọlé lẹ́yìn tí wọ́n yóò sọ Alhaja sí ibi tí ó jẹ́ ilé ìkẹyìn tí ọlọ́ọ̀bá ọba aláwọ̀ làbí kí ọba foríjì ó pa àṣẹ rẹ̀ kí ọba wa dá àwọn tí ó fi sílẹ̀ sí àtìlẹ́ àtọ́nà ò ní bàjẹ́ ọba yàrá bèlókè